lónìí orí mi àbíre, ire lónìí orí mi àbíre o. Ọlọ́jọ́ òní o, ọlọ́jọ́ òní mo rí bàkíbà mi ó máa ń ṣe. Ìbàlọ́wọ́ erin gángan lé àròyé o, mo sì bàlọ́wọ́ erin gángan òde. Ìbàlọ́wọ́ erin gángan lùlù gángan mo rí bàlọ́ ajúnilọ kí n tó máa lọ. Òní lòní jẹ́ o ṣe bẹ́ẹ̀ ni abẹ lọ́wọ́ ẹni. Bọ́jọ́ bí ẹni bá pé bọ́ bá bá ní láyé tó bá ní láàyè ó tọ́ ká máa yan Olódùmarè ọba tí yé mi ni. Ambassador Dr. Ọláolúwa John ọmọbàmí Agboola òní ní sọjọ́ òbí rẹ kórìí yóò pẹ́ láyé. Unique facility dọ̀kí ọkọ dọ̀kí olówó orí Abọ́láńlé Victoria ṣébíwọ̀ ní kí o máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan gbogbo ayé fẹ́ rí ọ. Òní ní sọjọ́ òbí rẹ kórìí yóò pẹ́ láyé. Kó o dára láwọ̀ bí o sùn káyé rẹ dára kó sunwọ̀n kó dùn bí oyin. Lágbó Olódùmarè tí í já kọ́dá o, àwọn ọmọ tó bí ò ní kú o, ìwọ náà ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ, ò ní bọ́ sọnù lọ́dọ̀ aya. Ìbàdàn nílé Olúyọ̀lé ni ọ́, Olúyọ̀lé ọmọ ajóró sùn, ọmọ agbọ́ sásá ogun tí ò ní sá, ọmọ agbọ́ yàyà mọ́mọ́ ya ni. Òkè gúlútú tá a fi bọ̀ sábàrí ipò sùúrù bàbá yín bí pológun, ẹ̀yin lọ́mọ màrímà kọgun. Ìbàdàn ìlú Àjàyí, ìlú Òjó, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun. Àgbàlá Ògúnmọ́lá o, alójútó fòkòwò sáré. Àgbàlá Ìbíkúnlé o, alójoko babẹ́ lòmíì lọ. Ẹ̀yin lọ́mọ dọ́gbọ́n yọké, ọmọ asúnké bí ẹni súnmọ́. Ẹ̀yin kùlé òpin dìgbàlẹ̀, àárín gbùngbùn òpin òfìgbóró tẹ̀ òfìgbàlẹ̀ tẹ̀. Ẹ wá wàásù egúngún bó ṣe lu ká ńlá bí àjèrè. Ọláolúwa o John ọmọbàmí Agboola Unique facility ṣebí wọ́n ní kí dọ̀kí o. Ẹni tọ́lọ́run ọba mi gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́. Ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ni ọmọ ń gbọ́rọ̀ ẹnu èmi lógún ọbẹ̀. Orígun mẹ́rin nìlú ní Ìbàdàn bàbá yín ló ní mẹ́rìndínlógún o, ẹ máa ń gbọ́rọ̀ ẹnu mi Ìbàdàn ọmọ abọ̀ òkè. Nílé yín o, bí n bá ń lọ ní àbẹ̀wò mo ti mọ̀lé bàbá tó ti gbé bí ọlọ́mọ. Unique facility ó ti sọnù èyí o, ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ. Ẹni bá wá ní okú kó láàrẹ bọ̀wọ́ ara rẹ síra rẹ. Èèyàn tó ní ọmọ sàmọ́dún o, kó láàrẹ ọmọ kọ́mọ nìṣó kò tó di ọ. Ẹlẹ́yinjú àánú aláàánú mẹ̀kúnnù lèmi ń kí lọ́wọ́. Amálẹ́wà bí òyìnbó ó pupa rekete ní bí tìmọ́tì alágolo. Ó náà kú púpọ̀ o, àbàrà ṣe déédé aṣọ. Ẹni gbogbo obìnrin rí tó níbẹ̀lẹ̀ yọ ọ̀jáyẹ ni a ti jálè ẹni. Èyí fúnjẹ owó èyí mẹ́nu fún apọ́npẹ́po rẹ̀ àbàrà ṣe déédé aṣọ. Òní ní sọjọ́ òbí rẹ̀ Ambassador Dr. Ọláolúwa John Unique facility lèmi ń kí lọ́wọ́. Bọ́ bá wá ń gbórin ewì tó dùn ìyàtọ̀, Kings Consultant ló ní kí n máa kí ọ̀pọ̀ ọjọ́ bí o. Wọ́n ní máa lù ọ́ lọ́gbọ̀ ẹnu, wọ́n ní kó o pẹ́ láyé kó o rí bá ti ṣe. Káyé rẹ̀ dára kó sunwọ̀n kó dùn bí oyin. Wọ́n pé happy birthday to you sir.